káalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń fi ìdánilójú rẹ̀ hàn pé orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ ní èrè tó pọ̀ jẹ nínú ètò ọrọ̀ ajé tí àṣeyọrí tí yóò ti dé ẹ̀yọ yóò ju ibi tí orílẹ̀-èdè yìí wà báyìí lọ. Nípa gbígba ọ̀nà ọ̀làjú sí ojútùú ìpèníjà sí ohun tó ń dojúkọ àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹran lórílẹ̀-èdè yìí, ààrẹ ni ó sọ èyí di mímọ̀ ní orílẹ̀-èdè Brazil bí ìjọba ṣe ń gbé ìgbésẹ̀ síwájú sí i nípa ìdàgbàsókè ẹ̀ka ẹran ọ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Musbau Danwahab ni ó jábọ̀ ìròyìn náà. Ọ̀nàrẹ́bù dókítà Adéwùmí Oríyọmí Ọ̀nànúgà tí í ṣe aṣojú-ṣòfin tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Ṣàgámù, Ìkẹnẹ àti Àríwá Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ti tún gbé ìgbésẹ̀ tó lọ́rùn nípa à ń ṣe àgbélárugẹ ìlera ọ̀fẹ́ fún àwọn èèyàn tó wà ní agbègbè rẹ̀. Ètò náà wà ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ ìdàgbàsókè ìlera fáwọn ilé ìwòsàn alábẹ́lé ti orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Fatima Hasan jábọ̀ ìròyìn wípé àsìkò ìjàǹfààní ìlera ọ̀fẹ́ fún àwọn ará agbègbè Ìrúlù ní ìjọba ìbílẹ̀ Ìkẹnẹ léyìí tó sì jábọ̀ bí ohun ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìlera ọ̀rọ̀ ni ó wà fún àgbàlagbà, ọmọdé àti àwọn èèyàn tí ó wà ní agbègbè náà lójúnà àti ṣe àgbélárugẹ ìlera àti láti mú ìgbáyégbádùn bá àwọn ènìyàn rẹ̀ lágbègbè náà. Ọ̀nàrẹ́bù dókítà Adéwùmí Oríyọmí Ọ̀nànúgà tó ń ṣojú fún ìjọba ìbílẹ̀ Ṣàgámù, Ìkẹnẹ àti ìjọba ìbílẹ̀ Àríwá Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn nílé aṣojú-ṣòfin ti gbé ìgbésẹ̀ tó lọ́rìn pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó ń mójútó ìdàgbàsókè ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Dókítà Ọ̀nànúgà ni ó ṣe àgbékalẹ̀ ètò ìlera ọ̀fẹ́ yìí fún àwọn èèyàn rẹ̀ ní Ìrólù ní ìjọba ìbílẹ̀ Ìkẹnẹ ní ìpínlẹ̀ Ògùn láti rí sí ìlera wọn àti ohun tó ń bá wọn fínra. Ètò ìlera ọ̀fẹ́ yìí ni ó kó oríṣiríṣi nǹkan sínú bíi yíyẹ ìfúnpá wò, títọ́jú èèyàn, fúnfúnni lóògùn ọ̀fẹ́ tí ogúnlọ́gọ̀ àwọn èèyàn sì jàǹfààní rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ẹni tí ó jàǹfààní ètò ìlera ọ̀fẹ́ yìí ṣe sọ, wọ́n ní ètò ìlera ọ̀fẹ́ yìí jẹ́ ìbùkún fún àwọn ará ìlú Ìrólú léyìí tó sì jẹ́ àpèjúwe dáadáa tá a lè bá láti ọwọ́ adarí rere léyìí tó ní ìmọ̀lára ìlera àti ìgbáyégbádùn àwọn èèyàn lọ́kàn tí wọ́n sì sọ àríwísí wọn. Nǹkan tó dáa ní lọ síwájú ìlú, gbogbo wa wà lálàáfíà, aróògùn gbà, wọ́n tún fún wa lóúnjẹ. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ọlọ́run á bàṣírí wọn o, ibi tó ti ń mówó àpò wọn ò ní gbẹ o. Gbogbo ìdáwọ́lé wọn á yọrí sí rere o. Gbogbo nǹkan ló ń ṣe bóde yẹn ń ṣe nǹkan yìí kẹ gbogbo àwa àtàjẹ́ Rẹ́mọ báyìí gbogbo àlà benefit lórí ẹ̀. Àdúrà kan tá a máa gbà lórí wọn ní pé kọ́lọ́n jẹ́ kó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tó fẹ́ ṣe fún wa ní ìlú Rẹ́mọ kọ́lọ́n jẹ́ kó lè ṣe lágbọ́rọ̀ náà. Lára àwọn ọmọ ẹgbẹ́ elétò ìlera náà sọ̀rọ̀ nípa ètò ìlera ọ̀fẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Yàtọ̀ sí ẹ̀gùn tí wọ́n fún àwọn tí ó wá ṣe ìlera ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, mímu àti ìdárayá náà ò gbẹ́yìn níbẹ̀. Bí àpérò àwọn aṣojú ẹlẹ́kẹjọ irú ẹ̀ ọlọ́dún mẹ́ta tí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ṣe ń ṣarajọ, olùdíje fún ipò ààrẹ tuntun jẹ́ ìgbákejì adarí ìròyìn iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Délé Àtúnbí ló ti ń wá gbogbo ọ̀nà fún àtìlẹ́yìn àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ògùn láti lè ṣe ohun àṣeyọrí nínú ipò tó gbégbá rẹ̀. Níbi ìpolongo ìdíje dupò ààrẹ ẹgbẹ́ náà lólú ìlú ìpínlẹ̀ Ògùn, Abẹ́òkúta, ni olùdíje yìí ti ṣe àgbékalẹ̀ àkọsílẹ̀ rẹ̀, ìyẹn àwọn èròǹgbà ohun tí yóò múṣẹ tó bá dórí ọba, léyìí tí ìgbáyégbádùn, ìdàgbàsókè ohun àlàáfíà fún àwọn akọ̀ròyìn ò gbẹ́yìn, tí ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan àti ṣíṣe àtúnṣe ẹgbẹ́ náà fún iṣẹ́ tó dára fún àwọn ẹgbẹ́ akọ̀ròyìn náà sì tún wà nínú èròǹgbà rẹ̀ pẹ̀lú àwọn nǹkan mìíràn. Akọ̀ròyìn wa Yẹmi Dalímọ̀ ni ó jábọ̀ ìròyìn náà. Ikọ̀ ìsọdọ̀tun ti adíje sípò ààrẹ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn nílẹ̀ Nàìjíríà ìyẹn NUJ Délé Àtúnbí ni ó balẹ̀ sí ìwé ìròyìn níbi tí iṣẹ́ ìròyìn ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ìròyìn láti ṣe ìsọdọ̀tun àjọ àwọn akọ̀ròyìn nílẹ̀ Nàìjíríà kí ó sì gbájúmọ́ ayédáadé wọn lórílẹ̀‐èdè yìí
àti láti mú ọ̀tun wọnú àjọ yìí látàrí gbogbo àwọn ètò lóníranran tó fẹ́ ṣe láti lè mú àyípadà tí ó lóòrìn wọnú ẹgbẹ́ akọ̀ròyìn. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbẹ̀, olùpolongo àgbà fún ẹgbẹ́ náà ti ilẹ̀ Káàárọ̀-Oòjíire Akọgun Tai Ògúntáyọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ NUJ nípínlẹ̀ Ògùn ni wọ́n sọ rere nípa ti ìkójú ìwọ̀n ìwà rere ìgbàgbọ́ tí wọ́n ní nínú adíje náà láti darí ẹgbẹ́ akọ̀ròyìn NUJ lọ sí ìpele tí ó lápẹẹrẹ. Délé Àtúnbí tí ó jẹ́ adíje sípò ààrẹ ẹgbẹ́ NUJ ni ó ṣàlàyé lóníranran àwọn ètò tí ó ní fún àwọn akọ̀ròyìn láti ṣe ìsọdọ̀tun ẹgbẹ́ náà tó sì rọ àwọn aṣojú tí yóò lọ sí ibi ìdìbò ọ̀hún láti ìpínlẹ̀ Ògùn láti gbárùkù tì láti lè mú àwọn ìran rere tí ó níyì ṣẹ. Délé Àtúnbí ni ó jẹ́ igbákejì ọ̀gá olùdarí lẹ́ka ìròyìn tí iléeṣẹ́ NTA ni ó sì ń lépa àti di ààrẹ ẹgbẹ́ NUJ nílẹ̀ Nàìjíríà yẹn níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́dún mẹ́ta tí wọ́n máa ń ṣe níbi tí wọn yóò ti yan ààrẹ ẹgbẹ́ náà eléyìí tí yóò wáyé nílùú Òwèrì ìpínlẹ̀ Imo bẹ̀rẹ̀ láti ọjọ́ 26 sí ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2024. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ ọ̀tọ̀ ní ọ̀nà jù báyìí lọ. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.